Ọ̀dà ò fún oúnjẹ lábọ́ gbé wá kó rí ìfìrónú tó relé. Oúnjẹ. Àbí ṣé ààrẹ wà ní? Ó tí o, ó yà mí lẹ́nu ni. O ṣe mo appreciate ẹ. A pẹ́ wíbẹ̀. Ń padà wá gbábọ́. Adúpẹ́ láàwí. Ṣe adúpẹ́ kù. Adúpẹ́. Ṣé ń padà wá gbábọ́ ni? Lọ. Kí mọ̀ lọ? Kíni? Ṣé gbájá? Òun gan ṣe hẹ́. Àwa. Já. Òun gan ṣe hẹ́. Àwa wù. Mo ń jáde ipò sáré débì kan. Ṣé mo mọ̀ tí ń dáná oúnjẹ lọ́wọ́? Oúnjẹ ṣá. Mi ò rí kí máa lè jẹ nǹkan kan báyìí. Kí ló dé? Ó sì ọkàn bí nǹkan ní appetite. Oh my God. Kí ni? Táyà yìí ni ó sì jó. Ilé Jésù lógún bẹ̀mbà. Anyway, ló bá mi pé boy security yẹn wá kó wá mi yọ táyà yìí. Samueli! Samu! Ṣé wàá gbọ́ pé mò ń pè ọ́ látọ̀kùn? Kí ni mo sọ fún ẹ? Mo ní kó máa pè mí Sàámú mọ́. Samuel òun lórúkọ mi and not Samuel, okay? Ṣé òun náà ni ìwádìí ó dáhùn? Ó dáa ò àti rí kẹ́ńpì ọ̀ wọ́n ní yọjú sáwọn. Kí ló dé? Wọ́n ní yọjú sáwọn pé táyà ọkọ̀ àwọn jòkó wọ́n bá wọn fi mí sí. Kí n pààrọ̀ táyà. Ṣé ò lè ṣe ni? Ó dà sáà tẹ̀ já lọ. Já lọ. Hello. Báwo ni? Má bínú. Ṣé bá mi sọ fún everybody kan má bínú. Mo ń ṣe nǹkan lọ́wọ́ kí n tó jáde ni. And unfortunately, nígbà tí mo tún máa jáde, mo ti lọ ní flat tire. Àwọn náà ti débẹ̀. Oh God. Ó mọ nǹkan. Bá mi ṣàlàyé fún wọn. Ẹ ṣàrara fún mi ní just 20 minutes máa débẹ̀ nsìn. Bá mi yọ táyà mọ́tò yìí. Kò fi extra sí, then kò lọ fẹ́ ilé wa fún mi, okay? Kí n pààrọ̀ táyà mọ́tò. Pààrọ̀ táyà mọ́tò mi, àbí yẹn tún pọ̀ ju nǹkan tó lè ṣe fún mi. But iṣẹ́ organizer lélẹ́yìí náà. Security ni mí àbí nígbà tí mo kì í ṣọmọ ọ̀dọ̀. Irú insult ò lélẹ́yìí ọ̀lọ́. Tí ò bá ṣe ikú tó mẹ́ja kákò. Excuse me. Kí ló ń sọ lẹ́nu ẹ̀ tí ó dùn? Mo ní kó bá mi pààrọ̀ táyà mọ́tò, òun sọ dáradára. Ṣé orí ẹ pé ṣá? Tí ìkẹ́ ò ti tó. Fún mi lẹ́jẹ́ kí n sọ̀rọ̀ sí díọ̀tì yìí. Mo ń sọ̀rọ̀ òun dá mi lóhùn. So o lè ṣe nìyẹn àbí mo rú ẹṣẹ́ ni? Ṣé mo rú ẹṣẹ́ pé nígbà tí gbogbo àwọn ẹgbẹ́. It's in love. Please. Please. Nígbà tí gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n wà ní school, mo rú ẹṣẹ́ kó máa rìnrìn òṣì káàkiri. Now, pààrọ̀ táyà mọ́tò yìí. Ṣé nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé nígbà tí àwa jáde yunifásitì mo ṣọ́ọ̀pù tí rí jam form gbà. Ìwọ yunifásitì ẹ gbà mí yunifásitì máa ti wá di pure water irú ẹ tí wọ́n yìí bá lọ sí yunifásitì ni so wàá gbé aṣọ security sọ́rùn anyway tó bá mọ̀ jẹ́ kó máa yí ẹ wípé sórí ọmọ ọ̀dọ̀ tó ń fi rẹ wé yẹn àti organizer wọ́n bẹ́tà ẹ̀. Tẹ̀rẹ̀ tí o bá ṣe òjò tó pàlàpà tó wá sọ di àmúgùn ewúrẹ́ ó jẹ́ tí mo lè toast lọ. What? Kí ni mo gbọ́ tó jáde láti ẹnu ẹ̀ sí mi yẹn? Ṣé orí ẹ pé ṣá? Ó dà pé lè ti ya wèrè àbí àwa ló rò pé òun bá sọ̀rọ̀? No, ṣé àwa ló rò pé òun bá sọ̀rọ̀? Idiot ni ẹ o. Ṣé o mọ̀ wípé ìyàtọ̀ tó wà ní àárín èmi àti ẹ ó dàbí láti Nàìjíríà sí Amẹ́ríkà ni? Fa. Oh, anyway, mi ò bẹ lẹ́jọ́. Ṣé tí máa wọ ilé yẹn? Tí n bá padà bọ́ta in the next 10 minutes. No, 5 minutes. Tí o bá ti fix tire yẹn, máa fi imú ẹ̀ máa fi dùnrin. Fool.
Aráàárọ̀ o, ògúlù tó bá nú omi. Aráàárọ̀ o, tọ̀tàn bí. Mo ní sọ́tàn àbí ọ̀tàn. Ẹ bá kú màkàrà jẹ. Ìyá rẹ̀ dín in tó kúnjú tọkẹnu tá a gbé fún ọ ọlọ́mọ ń jẹ. Ṣé wo ò rí Two Face àti Divia ni? Sáìtì ẹ̀ tó ń fẹ́ náà ti fún ọ kọ́ ọmọ báyé. Èmi ni gẹ́ yìí yẹ̀yẹ̀ báyìí. Samuel, níbo ló ń lọ? Ṣé o fẹ́ sọ pé ò rí mi? Ẹ má bínú mà, TV tí mo ti ẹ̀ ń wò kò jẹ́ kí n mọ̀ bàtà wọlé, ẹ má bínú. Dáàdì ńkọ́ àti Moríkẹ́, èmi ti fẹ́ máa lọ bàtà wọlé náà. Ó dà wọ́n. Samuel, ìwọ ni mo wá rí. Èmi mà. Jókòó. Samuel, kí ló wà láàrin ìwọ àtọmọ mi Moríkẹ́? Má. Mo lérò pé o gbọ́ mi. Kò sí nǹkan kan láàrin àwọn ọmọ mi. Kristi gbọ́. Mo mọ̀ pé ò ní jẹ́wọ́, but I'm aware of everything. Samuel, ọmọ mi ò lè fẹ́ ẹ o. She's all I have. Nǹkan tó bá máa cost mi ni mo fẹ́ kó sọ fún mi. Mọ́mọ́ mi, ìfẹ́ mi àti Moríkẹ́ ò sí fún títà. A nífẹ̀ẹ́ ara wa gidigidi gan ni. Ṣó tán? Ṣé bóun fi Kristi búra ń sìn pé nǹkan kan ò sí láàrin yín? Tí mo bá sọ fún ẹ pé o ò nífẹ̀ẹ́ ọmọ mi, irọ́ ló ń pa. Ṣírọ́ ni mo pa. Samuel, mo mọ̀ ẹ́ dáadáa o. Kódà mo mọ̀ ẹ́ jù bó ṣe lérò pé mo mọ̀ ẹ́ lọ. Mo dẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ mi máa yí ẹ jù báyìí lọ. Ọmọ kékeré ni Ríìkẹ́, kò dẹ̀ dá nǹkan kan mọ̀. Màá fẹ́ kó o gbọ́rọ̀ sí mi lẹ́nu. Ṣọ́rọ̀ mi yí ẹ? Bẹ́ẹ̀ ni mà. Ìwọ àtọmọ mi ti gba visa láti sá lọ sí ìlú òyìnbó. Àbúrò ni mo pa. Dáhùn. Parọ́ mà. Wo, mo fẹ́ kó o fi ọmọ mi lọ́rùn sílẹ̀. Màá fún ẹ ní 1 million naira. 1 million naira is your best and the only choice. Fọmọ mi sílẹ̀ o. Ṣọ́rọ̀ mi yí ẹ. Ṣé kí n máa kọ check fún ẹ sí? Ẹ má ti kọ́ mà. I'll think about it. Wàá máa rò. Okay. But you have just 48 hours. Ọjọ́ méjì péré láti fún mi lésì ọ̀rọ̀. Tí o bá kọ̀ tó take ẹ̀, wàá blame ara ẹ̀. Wàá lose ní gbogbo ọ̀nà. Ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ẹ nìyẹn o. Ìyókù kù sí ẹ lọ́wọ́. Good day. Ayé ló ń fẹ̀jẹ̀ sínú tó funfun jáde o. Dẹ̀mọ́ láyé wa, kó o rọ́wọ́ wọn, kó o lè rí kùn wọn o. Ẹ̀dá ń dalẹ̀.